Africa Content TV. Síwájú ti calm down. Síwájú. Ó dẹ̀ ń wà pàbá yìí. Howdy. Yeah, shower. How far, my brother? Sí Saudi dídọ̀. Yóò ń bọ̀. Òye mi fúnra mi. Mo pe ayé tó dé. Àlàáfíà wà lẹ́yìn ọdún máa ti gbé yẹn ti pé iye ọdún kan kọ́lọ́mọ gba àlàáfíà rẹ̀. Arísìkì wà lẹ́yìn ọdún máa ti pọ̀ ti pé iye ọdún kan kọ́lọ́mọ gba síbi kan kọ́lọ́mọ àṣàlẹ̀ arísìkì rẹ̀. Ó ti dá lónìí, ọ̀dà lánàá, ọ̀dà lónìí, ọlọ́run pẹ́ kó tó máa dá lọ́la. Gbogbo bàbá sì wá lórí ayé wa sí ọlọ́run wọ́n yọ ọ̀sán ilé fún wọ́n yọ ọkọ̀ lọ́rọ̀ wa káàbọ̀ yìí kò lè jẹ́ ìdájọ́ sọ́nà gbogbo àwọn tẹ́ pé lọ́tọ̀ ló sì ní Nàìjíríà nínú ìbò káàkiri gbogbo ọ̀nà jẹ́ kí wọ́n lè jẹ́ yìí tí wọ́n bá tó wá jẹ́ yìí tó ọlọ́pàá wọn sọ yìí lẹ́nu ọ̀fẹ́ yìí náà sọ wọn lẹ́nu ìdájọ́ sọ́nà ọba tó jẹ́ kí àlùbáríkà ọ̀rọ̀ sẹ́ Alhaji Wasiu Ayinde máa yẹ gbogbo ilẹ̀ Yorùbá ọlọ́run wọ́n yọ àlùbáríkà kò ní sí wọ́n torí pé yóò dà fún wọn bá ti yín lẹ́gbẹ̀ẹ́ nítorí pé yóò dà fún ẹ̀yìn wọn bá ti wọn àti gbogbo yín pátápátá ọlọ́run kò ní kẹ́ mọ̀ ìgbà wọn sí eré ẹni Alhaji Wasiu Ayinde fún gbogbo olórí wọ́n jẹ́ kọ́ mọ̀ pé ìṣẹ́nisẹ́ yìí ọlọ́run bá tó wá sí wọn bẹ́ẹ̀ ọlọ́run la gbé ẹsẹ̀ wọn lẹ́yìn náà tọ́ ọlọ́run ẹ ti hàn ẹ ti ní owó ẹ náà ti wà òkè ṣùgbọ́n a tó ń fi àlùbáríkà wọn tọrọ fún ọlọ́run jẹ́ kẹ́yìn náà ga kẹ́yìn náà tó lè dára sí kẹ́yìn náà tó lè dára sí torí bàbá yẹn sì ara ní dáhùn nítorí bá wù ní jẹ nítorí bá wù ní gbogbo bó ṣe wù ló ṣe ń sáyé gbogbo bó ṣe tọrọ lọ́wọ́ lọ́wọ́ ṣe ṣe ẹ̀yin náà gbogbo tẹ́ ò tọrọ fọ́lọ́ lọ́wọ́ ní jọ́ àwọn ẹ̀yìn oníkẹ́ inú àyà àrùn náà lọ́wọ́ sọ́nà.